tó ń kùnú gálọ̀pù tó ọmọ tó ti ọ̀nà sì jìn. tó jẹ ti lọ tí ẹ̀jẹ̀ tí ẹni báyìí wá dẹ̀wọ̀n ló dàgbà pé nǹkan fi gálọ̀ 4 litre nílẹ̀ tí ń da nǹkan náà bẹ́ẹ̀ lẹ̀jẹ̀ tí ó dẹ̀ lára ọmọ yẹn kí ẹ̀jẹ̀ ti pọ̀ jù. oníwẹ̀ mú kò burú so ìgbà tẹ́ni sádàrúdàrú tó lọ wọ́n sọ àbúrò ọmọ rẹ̀ kan sì wà lọ́nà méjì náà nìyàwó bí olúwa fún mi ọmọ agbẹ́gbẹ́dẹ ní òkè ilẹ̀ Yorùbá náà bí sí àbúrò kan wà tó ń ṣe dókítà ní géètì bíi nọ́ọ̀sì tó ní ọkọ ọ̀rẹ́ nǹkan sì wà ní road safety office wípé ó ń bá pè wò bóyá ọmọ pàṣídẹ̀ǹtì lọ́wọ́ pé wọ́n lọ sọ pé unity àwọn gan ni ó gbé òkú yẹn pé unity àwọn ló gbé kí tọ́ba tó nǹkan bíi 1 kó wọn wá lásìjọ ìyẹ́ ti bọ́ sí ìjẹta Tuesday lílé mi tó jáde tó gbá sájọ pàdé lé kí láyé àbọ̀tọ̀ bá mo níbọ̀ tó bá ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ o mo ní kí ni àbọ̀tọ̀ bá bọ̀ ó ní nígbà tó ń dọ́dọ̀ wọn táwọn ríra ó lóun mú torí iṣẹ́ fóònù lánàá ọmọ ṣe máa mú lọ́wọ́ lóun wá mú fóònù lọ́wọ́ báyìí lọ́wọ́ à ń bèrè pé fóònù ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ fọ́ọ̀kan olóògbé ìṣẹ́ fẹ́ ṣàlọ́wọ́ pé kó mú fóònù wá bóyá ó ní kò sọ pé bóyá ó gbóhùn rìkọ́ọ̀dù ó kò sọ pé kó mú fóònù wá ni ó ní nà tó ẹ̀sẹ̀ wà wọ́n. so wà ní road safety officer ẹ̀ sọ. ó lọ́wọ́ sọ pé òkú ẹ̀ ni àwọn unit ní á gbé lọ sí Ìkirè pé kò lè jẹ́ pé bóyá wọ́n bá mọ́tò ń bẹ̀ kán má àrẹ́sì mọ́tò kán má gbé mọ́tò lọ sí ọ́fíìsì àwọn pé wọ́n àpọ̀kọ̀ kankan bẹ̀. ẹ tó kọlu gan ti lọ. ó ti lọ pé wọ́n àpọ̀kọ̀ kankan bẹ̀ wípé wọ́n sábà fóònù lọ́wọ́ tó àfi sọ̀rọ̀ tán pé ṣùgbọ́n gbà táwọn wọ bá 2,500 lápò rẹ̀ ìyẹn wà ní ìkí àwọn pé mẹ́sìn rẹ̀ pé àwọn ọlọ́pàá ti wá pé wọ́n gun mẹ́sìn rẹ̀ gan wá sí station wọn nígbà kiri mẹ́sìn yẹn ò bàjẹ́. ìbílẹ̀ ti sọ gba mo rí mẹ́sìn bó ṣe ń dírẹ́sì mo ní mọ̀ dírẹ́sì mẹ́sìn mo nígbà táwọn gan ra mọ́tò àwọn àìdírẹ́sì mọ́tò ibi dílà kò ju dílà ọmọ wọ̀ kó mọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dẹ̀ sọ fún mi ní àárọ̀ ọjọ́ tó fún mi 500 naira àárọ̀ Monday o mo ní bó ló ṣe bọ́ọ̀rọ̀ mẹ́sìn ẹ̀ dé onídàájú wọn lòun ti ìsàn 12 lòun ní àṣọ 120 try ní bàbá àti àti ìbílẹ̀ ìbẹ̀lẹ̀ ìgbà mọ̀ ṣọ́ọ̀bù náà ìwọ náà rí nǹkan fi ṣe ìtàní ìṣòro ó ní tó bá jẹ ti parí ẹ̀ ó ló fẹ́ rọ̀ṣẹ̀ pọ̀ wá nígbà ìparí òun lè lọ máa fẹ́ra àtìrà ó ti kọ́ ṣọ́ọ̀bù rẹ̀ dì ọ̀nbẹ ní ìwọ̀n máa bẹ̀rù. ọkọ̀ náà kó tó lè pa àlọ́jù lórí àárín yẹn ìyẹn túmọ̀ sí pé tó bá gbé arákùnrin Peter yọ sí ilé ìwòsàn tó wà nítòsí. mo ní ẹgbẹ́ wọn lè fi rìvásì kápẹ́ ọ̀tọ́run wọn lè fi rìvásì gan wọ ọdọ Bosco sálẹ̀ ní Ògùnbàdéhùn kápẹ́ ọtí ẹ̀ gbé ń bẹ̀ wọ́n ìyẹn àkọ́kọ́ irú alàgbà tí àwọn náà wà ní traffic gbà yẹn tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ láìpẹ́ náà bá sọ kalẹ̀ tó náà ojú ẹ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí. ọ̀rọ̀ náà sọ pé Ọlọ́run náà. ipò bá sọ ọ̀nà ọmọ ọmọ ilé ni. ọ̀nà ò fojú sí pé bóyá ọmọ ọ̀gá lè gbọ̀kadà tàbí ẹ̀kan. ọ̀nà ò fojú sí. àbámu parọ́ sọ. ṣé kí bá ṣẹlẹ̀ ó máa ń bèèrè bí ètò èèyàn yẹn gbọ́dọ̀ sọ̀kalẹ̀ kó. ẹni bá ń ṣe wo mìíràn. ẹgbẹ́ bẹ́ẹ̀ lẹ́wọ̀n ara. ẹgbẹ́ rescue ni kéèyàn rescue wọn. gbọ́dọ̀ tẹ̀sán wa bẹ̀ sọ kò lẹ́ẹ̀kì gbọ́dọ̀ tẹ̀sán yẹn. ẹ̀sùn wọn bí sà. ẹlòmíràn àti incident síbi incident bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ kéèyàn máa travel lọ́sìn kó dé come across incident bẹ́ẹ̀ ní ojú ọ̀nà èèyàn lè park kò nídìí pé kéèyàn ṣẹ̀ṣẹ̀ máa wọ̀ pé park lórí kò sí nǹkan tí gbogbo àná là ń gba all road users kò sí tí ò lè ṣẹlẹ̀ sí yàn kágbé yàn náà ló ṣẹlẹ̀ sí ẹnìkan ló máa dúró bẹ̀ tó èèyàn lè dúró wà ó pé àgbéyàn kan tí èèyàn lè sáré bẹ́ẹ̀ bá tẹ̀ gbé ní ẹnìyàn gan tó fún ní first aid níbẹ̀ ó lè ṣeéṣe kí kankan má ṣe kán má lọ hospital kankan láti jẹ́ pé tó má lọ hospital náà rọ̀ sí ẹ̀ lọ hospital wọn á gbé lọ sí emergency àwọn dókítà tèké necessary things láì kọ́ sí láàrin wọn á treat ẹ̀ á dẹ̀ survive lọ́nà bá ní ọmọ survive á survive bẹ̀ sí láì rí treatment kankan kò sọ̀nfíà ó yẹ ká dúró. ìyẹn túmọ̀ sí pé ká máa wẹ tí jàmbá mọ́tò bá ṣẹlẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ títì. yes ká wo ẹ bóyá lè rescue ẹ ká kàn gbó bóyá lè gbé lọ sí the nearest hospital torí àwọn kan máa ń bẹ̀rù pé bóyá tí ì bá ṣe bẹ́ẹ̀ o àwọn ọlọ́pàá tó pé wá wíjẹ ẹ kò sí tó ní kí ẹ máa wá wíjẹ ẹ lóòótọ́ de wí fáàkì wà sọ tẹnu ẹ dandan kí ẹ sọ tó bá rí bí mo ṣe rí rèé o mo kàn lọ tèmi ni mo lè rí wọn ní títì green park mọ́tò green park láti lè dára mọ́tò ìpínlẹ̀ bóyá mi mo gbà mo kàn lọ títì mo kàn rí wọn bẹ́ẹ̀ mo kàn sí tọ́lọ́pọ̀ èmi náà nírú àwọn èèyàn báyìí àti pé tèmi náà bá ń travel tó lè bá ṣẹlẹ̀ sí bí nǹkan mi ìmẹ́ tó máa take care mi tó yẹ ká dúró ká lè rescue ẹ̀. ṣé ìgbọ́lẹ̀ àdúrà pípé lágbára Ọlọ́run ọmọ lórí kọ́ ikú lẹ́wọ̀n yẹn lọ́wọ́ lágbára tí Ọlọ́run fi ń jẹ Ọlọ́run ṣé fọ́tò rẹ̀ náà ni àwọn ojú rẹ̀
ọ̀tọ̀ ẹni owó olójú wọn yẹn Peter Ògúnjọbí lágbára Ọlọ́run ìgbìmọ̀ rẹ̀ láìpẹ́ kó lè wọ̀nyí lọ́wọ́. ok tó ní wọn máa gbọ́dọ̀ rédíò láti fún wọn. má sùkún mọ́ ẹ dákun torí tọ́lọ́ ẹ má sùkún lágbára Ọlọ́run ikú bá lè wọ̀nyí lọ́wọ́ má sùkún mọ́ sàn. ẹ ṣeun.